ọba tó ẹ̀rù ọba ni mo bà ọba tó. méje méje lọ̀sùn bí o. mo rọ̀ fún odò mo máa bí méje. méje méje lọ̀sùn bí o. mo rọ̀ fún odò mo máa bí méje. lọ̀sùn bí o. mo rọ̀ fún odò mo máa bí méje. mo mi ròkun o mo mi lámòkun o. olórí omi. mo mi rọ̀ṣà mo mi lámọ̀ṣà. olórí odò. mo mi lámọ̀ sún odò nílé Omisore. ìyẹ̀rú ọ̀kín Olofamojo. ìyẹ̀rú ọ̀kín Olofamojo o. Omisore gbà ìyógbẹ̀yẹ o. ìyẹ̀rú ọ̀kín Olofamojo. ìyẹ̀rú ọ̀kín Olofamojo. ọmọọba Christopher. Omisore gbà ìyógbẹ̀yẹ o. ẹ kú ọdún o. àkàkà tìrìkà. n ò gbọ́. àkàkà tìrìkà. ògbónibòdè ṣe dáadáa. àkàkà tìrìkà. Omisore 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 ọmọ lọ́wọ́ àpò. ọmọọba Adewuyi. ta ló ń bomi sọ̀tá o. omi o omi o omi o omi o omi o omi o. ọba tó tóbi ẹ̀rọ àdùkẹ́ mọ̀rẹ́ gbà fọlọ́wọ́n ọba. ọba rẹ̀rẹ̀ bí oṣù. ọba lánàá ọba tó lọ́jọ́ gbogbo. ọba jọkẹ́ ayé ọba sàkẹ́ ọ̀run. Olódùmarè ọba tó ní ilé ayé o. ọmọọba Christopher Adewuyi Omisore ni mo ń wárí fún. ọmọ yẹbi ń pé aya Johnson Saki Omisore. ọmọ lọ́sọ̀jì nílùú fòdáyé ọmọ akábá owó rẹ̀ mú. ìpèlè ní ẹ̀rù jẹjẹ. mo súnmọ́ balẹ̀bẹ̀ méje. ọmọọba Christopher mo jìnnà sọ́balẹ̀bẹ̀ mẹ́fà. Adewuyi Omisore arọ́bà fi lọ bá pa. kàkà kí n rọ́bà fi máa yàdì mọ́ bàtà ọba ni. lónìí mo rí ibà fọlọ́wọ́n ọba. ọmọọba Christopher Adewuyi Omisore. lónìí ló ń sọ ọgọ́ta lẹ́pẹ́ àwọn bàbá tó bí ọlọ́mọ. ó ti sọdún èyí náà wá ṣe tẹ̀mí ìsì aya rẹ̀ ló gbé mi débi. olórí Mariam Abiola Bíkẹ́ Omisore. ọmọ alájì àríjẹ ló ní àdùkẹ́ gbéra nílẹ̀ òdìdé. ó ní wá bá mi kí aládé orí mi ọba ní bàbá rẹ̀ ọba. wọ́n gbọ́ sọdún èyí náà wá ṣe tẹ̀mí ìsì àgbo ewu ń tọrẹ. ọmọọba Christopher Adewuyi adàgbò mu nítòsí. ogún àgbóra kò lógún alábàáhùn. ọmọ yẹn bí ń pé o. mo náà mọ bẹ ní àmọ̀rí ọ̀wọ̀ bí ìran tó rábẹ ní bẹ̀rí olú àtẹ́lẹsẹ̀ á sì mọ́ bẹ̀nà wò. mo gbọ́ ti sọdún èyí náà lágbára dání ìwáyé. ó wá ní fọdún èyí sáàsẹ̀ mọ́. orógbó ajé ògbó. òbí àbíkú dànù lórí rẹ̀. tọ́rọ́dún onídẹ́ ká mọ̀ sí rọ́bòbí lórí àtẹ. Adewuyi ọmọ Omisore. ó ti sọdún èyí náà wá ṣe tẹ̀mí ìsì ìgbà ọdún kan wá máa ṣe nílé ayé. láàyè nínú owó nínú ọ̀lànà o. aya rẹ lónìí mọ̀ kí ọ dáadáa. aya rẹ lẹ́dẹ̀ ọkọ ni. Ọládùkẹ́ bá mi kí olówó orí mi dáadáa. ẹni bí ọkàn mi ìfẹ́ ayé mi adé mi ni. bàbá àwọn máa mi olórí adé ni. ọmọọba Adewuyi ni mò ń kó bẹ́rẹ́ fún. Elédùmarè wá níjó òkú máa lójú. wàá dàgbà wà dògbò lórí ilé àwọn bàbá rẹ dáadáa. bàbá Esther bàbá Débọ̀ wálé. bàbá Johnson bàbá Táyé lolú àti Kẹ́hìndé èjìrí ara sokùn ẹ̀dùn wẹ́rẹ́ tí ṣeré orí igi. ọmọ àtàtà tí ṣeré lẹ́lẹ̀. bùnmi mẹ́rẹ̀lẹ́ kìmí ń padà lẹ́yìn rẹ̀ ẹ̀dúnjọ́ bí òbọmọ. òbẹ́ kìsì bẹ́kẹ́sẹ́ òbẹ́ sílẹ̀ alákìsà ló sọ òun dó nígbà sọ. gbogbo àwọn èèyàn rẹ ló tún ní mọ́ kí ọ dáadáa. ọba Káyọ̀dé Charles Omisore. olùtìlú Ọlọ́run ṣògo. ọba David Ọlájídé Omisore. olùtìlú Ayépẹ́ Olóde Awólọ́wọ̀ town. ọmọọba Lábísí Omisore. ọmọbabìnrin Fúnmiláyọ̀ Omisore. ọmọ Adémúlùyì mo súnmọ́ balẹ̀bẹ̀ méje. ọmọọba Ọlájírè Omisore. ọba Débọ̀ Wálé Omisore. ọba Dẹ́kúnlé Omisore. ọkọ níkẹ́. ọmọọba Báyọ̀mí Omisore. ọkọ lọ́lá. ọmọbabìnrin Ọlásùnbọ̀ Ayọ̀ọ́lá. ẹ̀gbọ́n rẹ̀ dáadáa. ọmọ
èyí náà wọ́n pé wàá yá wàrà ni oníyàwó ọkù wọ́n wá tẹ̀lé àwọn bàbá rẹ̀ pẹ́pẹ́pẹ́ wọ́n pé ó ti sọdún èyí náà ó ní pọ́mọ̀gbìn bí iṣu. Ọmọọba Débọ̀ Wálé Omisore sọ wípé gbogbo ọmọ Omisore pátápátá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà wọn ní Nàìjíríà àti lókè òkun wọ́n pé òkú ọdún wọ́n pàṣẹ yìí sàmọ́dún ọdún ayọ̀ ló máa ń bá wọn ṣe. gbogbo ẹbí Aláàjì Àríjẹ àti Dickness Àríjẹ pẹ̀lú gbogbo ẹbí late Ambassador Rufus Ọmọ́tóyè ní Nàìjíríà àti lókè òkun wọ́n pé àmọ́ kí òkú ọdún wọ́n pé wàá gbọ́ wàá tọ́ nílé ayé wọ́n fọwọ́ pawọ́ wàá fẹ́ rígi jóbi wàá dàgbà wàá dògbò nílé ayé ó wá ní fọdún èyí sáàsì mọ́. bábẹ́ ìjírí ara sókun ẹ̀dùn jẹ́jẹ́jẹ́ ti ṣeré orí igi ọmọ àtàtà ti ṣeré lẹ́ẹ̀lẹ́ Ọmọọba Christopher Adewuyi Omisore ọmọ yìí bí ń pẹ́ aya Johnson Saki Omisore ọmọ lọ́sọ̀jì nílùú Ifẹ̀ òdáyé ó wádìí àwọn bàbá rẹ̀ ọmọ Olofamojo ní ọmọ lálọ́mí ó máa fi sùjọ́ kan ìjàkadì kátàkìtì nítorò ọ̀fà Ọmọọba Christopher Adewuyi máa ń gbókè àwọn bàbá rẹ̀ Adewuyi Omisore ìjọ̀hún ló ṣẹlẹ̀ lọ́fà níjọ́ ọjọ́sí wọ́n lọ sojú ebè ó sojú koro ó sojú agbélẹ̀ yàrá ó sojú àti roboloko òdọ́gba ilá tó sojú ẹ̀ ó kó ikàn tó sojú ẹ̀ ó dámọ̀ bóra bí aṣọ ọmọ láàrẹ̀ kó máa dọ́gba ọmọ akáká tìríká ọmọ òbóníbòdè ṣe dáńdá òbóníbòdè lọ́bìrì ìjàkanlẹ̀ ọmọ níbi jù wọn ò gbẹ́nu ọkọ̀ dára Ọmọọba Christopher Adewuyi Omisore ọmọ pọ́tí ńlá bọ̀ sílẹ̀ mọ́lẹ̀ ọmọ eríjogún ọlá ọmọ Johnson Saki ọmọ Àjàní àníbìjù wọn Omisore ọmọ singúsìn yánigan ọmọ ìdáràndaràn fojújọ sílẹ̀ nílé bàbá tó bí ọlọ́mọ Adewuyi Omisore mọ̀ ń gbòkè àwọn bàbá rẹ̀ ọmọ wọn ní jẹ́sọ́kùn ọmọ adé ti pẹ́ Saki ọmọ dùbùsí ẹ̀rí ogun bí wọ́n ti gbòkè àwọn bàbá rẹ̀ ni ọmọ kí mẹ́ta ọ̀nà làrẹ́ ọmọ fẹ́ ó dáyé bí ojúmọ́ tí mọ́ wà gbogbo àgbàlá ayé ọmọ akábá owó rẹ̀ mọ ìpè lóní ẹ̀rù jẹjẹ Ọmọọba Christopher Adewuyi Omisore mo lè pọ́n mẹ́sàn-án ní mọ̀múlẹ̀ bàbá rẹ̀ wù mí tó dá mi lójú bíi káfárí apákan kádàpákan sí kíní ọ̀hún Wùyí nífẹ̀ẹ́ bàbá rẹ̀ ìkúnlẹ̀ kan rìgìdì Ìwùyí nífẹ̀ẹ́ bàbá rẹ̀ sẹ́sẹ́ fún Ìwùyí nífẹ̀ẹ́ bàbá rẹ̀ aṣọ funfun níní Ìwùyí nífẹ̀ẹ́ bàbá rẹ̀ ìyẹn funfun nẹ́nẹ́ Ìwùyí nífẹ̀ẹ́ bàbá rẹ̀ ẹ̀pọ̀ òrìṣà kíní ọ̀hún Wùyí nífẹ̀ẹ́ bàbá rẹ̀ òbí pọ̀ bí fín ó Wùyí nífẹ̀ẹ́ bàbá rẹ̀ àkókò ẹnu orí tí kìí jòkù orí tí kìí jẹja orí tí kìí jòkò kó àbomi ọbẹ̀ lóore Ọmọọba Christopher Adewuyi Omisore sọmọ pé kíní ọ̀hún Wùyí nífẹ̀ẹ́ bàbá rẹ̀ ní akúntẹ́ ní ọmọ aṣọ orí kẹyọ àkí dúró kí wọ́n nífẹ̀ẹ́ Ọọ̀ni àkí bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ Oyè lágbó tó ń gá tó ń bẹ̀rẹ̀ lákì wọ́n nífẹ̀ẹ́ Odolu ẹni bá kí wọ́n nífẹ̀ẹ́ Oyè tí ò bá pa búbú ẹbọ ni wọ́n fi rú wọn ṣe ọmọ gbọ́dọ̀ kò tẹ́rẹ̀ rẹ̀ o Ọmọọba Christopher ọmọ dòkè o tarara Adewuyi máa ń gbókè àwọn bàbá rẹ̀ odò tó sàn wẹ́rẹ́kẹ́ tó sì lọ sàn wẹ́rẹ́kẹ́ tó dẹ́yìn kùdí ọ̀sìnlẹ̀ tó dá àbàtà ọmọ yẹn bí ń pẹ́ o onígẹ̀gọ̀ gbọ́dọ̀ bù mú abàbàjọ gbọ́dọ̀ bu ẹsẹ̀ ògèdè onísọ̀bọ̀rọ̀ ni ó mú mi odò náà pẹ́ sọ̀bọ̀rọ̀ ojú rẹ̀ wù mí Ọmọọba tí ó ní kọlà Ọmọọba Christopher Adewuyi Omisore ọmọ yẹn bí ń pẹ́ aya Johnson Saki Omisore ọmọ lọ́sọ̀ọ́jì mọ̀ gbóhùn ẹnu ó wádìílé àwọn aya rẹ̀ lẹ́dẹ̀ ọkọ olórí Mariam Abiola Omisore ọmọ Aláàjì Àríjẹ ọmọ ìjẹsọ̀sùn ọ̀rẹ́ ọmọdùwà pa ànàdà ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ ìjẹsà kékeré bí ẹni fìlàlì lè mọ́ ọ lọ́wọ́ mo pẹ́ ní olè kàgbàjẹsà kí n mọ̀ jòbí tógbó ogún làlú ọlọ́run fẹ́ gbòbí lọ́wọ́ mi Ọmọọba Christopher Adewuyi máa ń gbòkè àwọn aya rẹ̀ àwọn ọlọ́mọ ogun tí ń pani tí ń gbàgbá ẹni ìjẹsọ̀sẹ̀rẹ̀ ọmọdùwà pa ànàdà òkèké ní sàsọ bàbá wọn lóde gbàjọ ọgọdọ tẹmí tẹ̀yìn ìjẹsà èyí ò bá rí lọ́jà ní ọ̀rà wọlé màrí mú sẹsẹrẹ fún dúdú olóye ìjẹsà kékèké bí ẹni fìlàlì lè mọ́ ọ lọ́wọ́ ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́ ìjẹsọ̀sùn ọ̀rẹ́ ọmọdùwà pa ànàdà orí adé o àpáta ńlá ńlọ gbalẹ̀ lóde kírun Ọmọọba Christopher Adewuyi Omisore bí wọ́n ti pòkè àwọn aya rẹ̀ ni ó ní kí ó dáadáa ó ní sà ọkọ́rí rẹ̀ owú ó ní bá mi kọkọ̀ mi kórì rẹ̀ kọ́ dìde ó ní má
mọ̀ ṣàdúrà fún ọ. wá wá gbọ́ wá tọ́ nílé ayé. ó mọ nífọ̀dún èyí sáàṣe mọ́. Omooba Christopher Adewuyi Omisore. kò sí bó bá ti pẹ́ nílé ayé tó. ojú ro níríbi ire lójú owó rí. wọ́n wá dàgbà nílé ayé. wọ́n pẹ́ bí wọ́n pẹ́ tí ń pẹ́. ó wá nífọ̀dún èyí sáàṣe mọ́. Omooba Christopher Adewuyi Omisore. ẹni bá ní olọ́kọ́ ọmọ wọlé lò ní débá láṣọ bá dání wáyé. òtútù ẹ má jẹ́ alálẹ̀ odò. láṣọ bá kọ́dá ayé. òtútù ò ní mú ọ. ó ní ya wèrèwèrè oníyà ọtọ ọmọtọmọ. Omooba Christopher Adewuyi okú ọdún. okú yẹdúmọ̀ pọ́dún ayọ̀ ló mọ̀ bá wọn ṣe. aya rẹ̀ wọ́n lórí Mariam Abiola rẹ̀ wà lóbìnrin apọ́nbẹ́pọ̀ rẹ̀. ọmọbìnrin rọ̀ gbọ́dọ̀ ọmọbìnrin tó mọ̀ kẹ́ ọkọ. ó ní mọ̀ kí ọ dáadáa. ọ̀pọ̀ ò ti sọdún èyí náà kórìjọ gboko tán. kó o lo gbọdún ọdún kan nílé ayé kokoko lára rí ọmọ bá wọn lé. aládùúkẹ́lẹ́ mi jẹ́ apẹ̀sà bí ẹni láàyè. Omooba Christopher Adewuyi Omisore. ọmọ yẹ bí ń pẹ́ o. aya Johnson Saki Omisore. ọmọ lẹ́sọ̀ yí àṣeyí sàmọ́dún o. ìyẹ̀rú ọ̀kín Olofamojo. ìyẹ̀rú ọ̀kín Olofamojo o. Omisore gbà ìyógbẹ̀yẹ o. ìyẹ̀rú ọ̀kín Olofamojo. ìyẹ̀rú ọ̀kín Olofamojo. Omooba Christopher. Omisore gbà ìyógbẹ̀yẹ o. ẹ kú ọdún o. àkàkà tìrìkà. n ò gbọ́. àkàkà tìrìkà. ògbónibòdè ṣe dáadáa. àkàkà tìrìkà. Omisore 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 ọmọ lọ́wọ́ àpò. Omooba Adewuyi. ta ló ń bomi sọ̀tá o. omi o.